Yes, yeah, me. Good morning, everyone. I'm turning on my leg Empress. Ẹ kú kalẹ̀ o, mo gẹ́ yẹ̀yọ́ mi, mo tó fẹ́ fún yín láwọn kankan ni o. Ẹ sì mọ̀ pé àwọn ìgbé ìbò, but àwọn ibi tí point bá ti ń wà wọn, àmọ́ ń gbé ìbò lọ́nà bí o. But ibi tá a ti mọ̀ sọ̀rọ̀, àwọn tàbọn bí evacuate ti ń di evacuate ti di evacuate. Ìkànnì gbogbo ìbò yẹn wọn mú ìtura correct. Ẹ yẹ̀yọ́ mi, another bomb cell lórí Àtíkù ni mo gbé wá fún yín. Ni mo sáré ní kí n mú wá fún yín. Mo fẹ́ kọ́kọ́ sọ kinní kan kó tó di pé màá play video yìí. Ṣé ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin Nigerian youth lápapọ̀, especially ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé ẹ máa ń rò tọrọ lẹ̀ tẹ́ ẹ̀ ní lè sọ, tẹ́ ẹ máa fẹ́ ga sí ẹ̀yìn ká, tó jẹ́ pé ẹ máa ń torí pé nìkan ti wà lórí ipò nǹkan kan ṣe wọ́n àti sòótì tọrọ yín, ẹ máa ní problem, ìrònú ló máa ń dà fún yín, ìdààmú ló máa ń jẹ́ fún yín. Tẹ́ bá rẹ́ni tó ń ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ kẹ́ nìyẹn mọ̀ kó ṣe tí ò dáa, so that next time kò ní lè ṣe mọ́. Bóyá ìdí tọ́lọ́run fi ń gbọ́ àdúrà tèmi tó ṣe ń secure mi ní gbogbo ọ̀nà tẹ́ ti ń ṣe bí nìyẹn. Àwọn ọba yín ṣe nǹkan burúkú, ẹ ń pamọ́ rẹ tún máa praise wọn. Gómìnà ń ṣe, àwọn senator ń ṣe, even especially àwọn Bọ́lá Ahmed Tinubu ó rọ́ǹgì nínú ọ̀nà, ṣùgbọ́n ó wù yín kẹ́ ẹ dìbò fún. Ó pè yín kẹ́ ẹ dìbò fún bó ṣe ṣèkà, bó ti ṣe jàǹbá fún yín, kẹ́ ẹ jẹ́ kó mọ̀ sítorí kí wọ́n bá pa yín. Mo fẹ́ fún ẹ ní fídíò kan kó wò, ọmọ Fúlàní ni o. Ọmọ Fúlàní lẹni tí mo sọ yìí. Ó takú Àtíkù. Ìbéèrè tó dẹ̀ béèrè lọ́wọ́ Àtíkù, ká ní bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá náà ṣe máa ń béèrè lọ́wọ́ àwọn lídà yín. Tẹ́ ẹ máa ní ìgboyà àti béèrè, ẹ máa wá loyalty kiri. Ẹ máa play loyalty, ẹ máa sọ pé mo fẹ́ wà loyal, mo fẹ́ wà honest sọ́gá mi, mi ò fẹ́ rude ságbà, mo fẹ́ bọ̀wọ̀ fágbà, mo fẹ́ ṣe kinní kan. Ẹ dákun bo lọ́wọ́ wà ní ètò wà nílẹ̀ yìí. Ibo ni ọ̀wọ́ wà? Ó kó fún tààràtàrà, ó béèrè question, à ń retí ìbéèrè. Ọ̀dọ́ inú fídíò yẹn mo máa gé kéékèèké ni mo ṣe máa play another one tó jẹ́ wípé ibi tó ti dáhùn béèrè. Wọ́n lè rí down torí question yẹn lẹ́tíkẹ́. Ìwọ náà sọ, ṣé ìwọ náà lè dáhùn rẹ̀? Ẹ béèrè yẹn lọ́wọ́ àwọn tẹ́ fẹ́ fi jẹ president tó bá jẹ́ ọmọ Yorùbá, tó bá jẹ́ gómìnà ló fẹ́ jáde tó ti hùwà tí ò ṣe rí, ẹ béèrè question lọ́wọ́ ẹ̀. Tó bá jọba aládé ni, tó bá rọ̀ǹgẹ̀ jẹ́ kán mọ̀ kán ṣe tí ò tọ́. Kì í ṣe pé ẹ fẹ́ gbé wọn lulẹ̀, bọ̀ tán bá ti fún yín lówó díẹ̀, ẹ pò má gbogbo yín lẹ́nu. Á wá jẹ́ ìdààmú ọkàn fún yín gbà tán bá débẹ̀ tí wọ́n máa fún yín ní pàṣán. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ tẹ́ ẹ jẹ́ kán lọ, wọn ò ní mọ ohun tó ṣe. Wọn ò ní mọ̀ pé táwọn ṣe rọ́ǹgì torí èsì ń praise wọn lórí irọ́, ẹ̀ ń praise àwọn èèyàn lórí èké. My name is Abubakar Musa. I'm a pharmacist and a Nigerian with a passion for a better Nigeria. And I'm directing my question to Alhaji Atiku Abubakar. And it's regarding employment and job creation, because that's what you keep mentioning. And as a successful businessman, I'll put it this way. I'm an applicant applying to work in your successful company. And after passing through some processes, your HR department, that's the human resource department, asked me to provide a referee from my previous place of work to enable me secure the job. And I have something to say. This is the response of my employer, whom I've worked with for the past 8 years. And this is what he has to say. And I quote: his propensity to corruption, his tendency to disloyalty, his inability to say and stick to the truth all the time, his propensity for poor judgment, his belief and reliance on marabout, his lack of transparency, his trust in money to buy his way on all issues, and his readiness to sacrifice morality, integrity, propriety, truth, national interest for self and selfish interest. My question is, if my previous employee forward this reference to you, will you employ me? Pọ̀jù fún wa, orílẹ̀-èdè mi
no